Ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ léyìí. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin. Mo kí oyún inú, mo kí àṣẹ ìdí, baálé léyìí mo kí yín, ìyálé léyìí mo kí yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń fòótọ́ ọnú jáwé, mo kí yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń fòótọ́ ọnú wagbò, mo kí yín. Gbogbo ẹ̀yin olórí àánú, gbogbo yín mo kí o. Yóò dára fún wa, kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́. Àní gbáyé wòran ayé o, àní bọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́. Ayé ò ní fomi ata táǹbà fún wa. A ti mọ ayé, ayé náà sì ti mọ̀ wá. Ọba aláwùrà má jayé ọfà ayé hàn gbogbo wa o. Ó ti ń da báyìí, àìní da mọ́. Ọlọ́run má fi ṣe sáìsì wa. Ẹ wá nǹkan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan. Ẹ jẹ́ ká fi ẹnu mẹ́nu. Ẹ jẹ́ ká fa ìtìmétè ká wá sí ẹnu wa kẹ́mú. Orúkọ mi ọmọ yín tí ń bá yín sọ̀rọ̀ ní Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Èèyàn yòówù tó bá pe rẹ̀ ní bàbá ọgbọ́n tẹ́ ẹ bá ti bá Lukman ọmọ Àyádáre ń bẹ́ àjẹ́ pé kì í ṣe èmi. Kí la fẹ́ bára wa sọ? Ẹ wo àwòrán yìí dáadáa. Ẹ rí i pé mẹ̀nàmọ́ná sọ lára igi tí àrá pa, tí àrá sálù ìwúlò rẹ̀. Màá fún yín ní ìwúlò rẹ̀ ní ọ̀nà mẹ́ta. Ní kọ́kọ́ sọ ìlànà kan ní yàjóyàjó báyìí, ìlànà kejì ń wà farabalẹ̀ sọ fún yín. Ìlànà àkọ́kọ́ wà fún ìṣẹ́gun ọ̀tá. Ìlànà kejì náà ìṣẹ́gun ọ̀tá ni. Ìlànà kẹta òun ni aṣínà ọ̀là. Aṣínà ọ̀là. Ṣé rí ìlànà àkọ́kọ́ yìí kò le jù bí ò ṣe yẹ lọ. Eléyìí máa túmọ̀ ọ̀tá alé, ọ̀tá òde àti ọ̀tá ìkọ̀kọ̀. Ṣé ohun tá a fẹ́ ṣe yìí náà ni ó ṣe gbogbo sẹ́bẹ̀ bẹ́ẹ̀ ni? Sọ̀rọ̀ pé pẹ̀lú agbára rẹ kọ́ ni àrá fi sálugi, ìmọ̀ sí Ọlọ́run ni. Pẹ̀lú agbára Ọlọ́run tó wá fi sá àrá lù tígi yẹn fi kú yẹn. Irú igi yìí ní májẹ̀mú táwọn ọ̀jọ̀gbọ́n fi ṣe, Ọlọ́run náà ló fi hàn wọ́n. Igi tí àrá bá sálù, àwọn ọ̀jọ̀gbọ́n mọ̀ ọ́ lọ lóríṣiríṣi ọ̀nà. Àwọn àmì àfi ṣègbàdí, àwọn àmì àfi ṣàfọ̀ṣẹ, wọ́n á fi ṣàkáábá, wọ́n á fi ṣóńdè, bẹ́ẹ̀ 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 lọ. Ibẹ̀ ń kọ́ là ń lọ o. Torí láyé òde òní ẹni tí bá tún wó ń dè káàkiri kò fẹ́ lọ síwájú fún rẹ̀ ni. Ta ló fẹ́ náà ló ń dé? Ta ló fẹ́ gbá lóòka? Àní ohun tí ó jọ ráyè ṣe kì í ṣe pé kágẹ́rẹ́ òkú láàfin ráyè ṣe rárá. Tógun ìdílé bá pọ̀ fún ìràwọ̀ rẹ̀ ò ní ṣiṣẹ́.
ìràwọ̀ rẹ̀ ò ní ṣiṣẹ́ olóòkan láàtò tòṣù mẹ́fà ẹ̀rí pé wọ́n jọ dọ́gba bí ráìsì ni olùsìlùmú náà. Ẹ gbìyànjú ẹ bá mi wá igi tí àrá bá pa tó dájú, igi tí àrá pa tó dájú. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ nídìí rẹ̀ o, ẹ nídìí rẹ̀ o. Àní bí ogun bá pọ̀, tọ́ta alẹ́ ọ̀tá òde bá pọ̀, ọ̀tá ọkọ gan tó bá pọ̀, bóyá ẹ ti fẹ́ra yín rí, ẹ fẹ́ra yín lẹ̀, tàbí kọ wà nílé ẹnu kọ́kọ́ bú mẹ́ tí ò ní fẹ́ kíyàwó rẹ̀ ó soríire. Ìyàwó bú náà sì ń bẹ tí ẹ fẹ́ kọ́kọ́ rẹ̀ ó gbérí. Ẹ̀gbọ́n tàbí àbúrò ń bẹ tó ìyá kan náà jọ bí ni tí ó máa lépasẹ̀ rẹ̀ káàkiri. Kò ní kú o, tó bá lọ sẹ́yìn kò ní kú o. Àmọ́ bó tu ara rẹ̀ ọdẹ òun gan mọ̀ pé nǹkan bà wọ́n. Yọ mọ̀ pé nǹkan bà wọ́n. Yóò padà wá tọrọ lọ́wọ́ rẹ̀ ni. Ìgbà bí mo ṣe sọ fún ọ. Sáyẹ̀nsì àwọn àgbàlélẹ̀ yìí gbìyànjú kọ dán wò. Ó yẹ máa bá mi bọ̀ wá. Ojú la fẹ́ ni ọmọ alájẹ ò fẹ́ nìkan dínú. Ẹni afẹ́ la mọ̀ àwọn ẹni tó fẹ́ ni o. Ẹbí lè dání, ọ̀rẹ́ lè dání, ọmọ lè dání, ìyàwó lè dání. Ṣùgbọ́n orí ẹni ní gbé ní, òrìṣà ní gbé ní bí orí òsì o. Ibi mo gbé ti yan orí. Orí wo ò ní padà lẹ́yìn gbogbo wa, orí ọmọ àṣà látìlẹ́yìn fún wa lọ́jọ́kọ́jọ́ lọ́sàn-án lóru, orí wo ò ní ṣàtakò fún wa. Ẹ lọ wá igi yìí tó sú ọ. Ẹ fi sínú odó. Igi ńlá òríjínà, èèpo igi ńlá òríjínà, ẹ fi sínú odó. Ẹ ń tẹ̀lé mi. Ewé olúsìkími ni àfàìmọ̀ ni kó ni mọ́ra, ẹ fi inú odó. Ẹ ti fi sí. Ewé olóòórùn gọ̀, ewé olóòórùn gọ̀, ẹ fi sódó. Ẹ ti fi sódó. Ewé erinrin, ẹ mú odó. Egbò pèrègún, ewé pèrègún, ẹ mú sódó. Ẹ ti mú sódó. Odidi ìgbé ìlákọ̀ṣẹ́ kan tó gbónu kákáká, ẹ mú odó. Ẹ ti mú odó. Tọ́ ọ̀yá àkàrà àjẹ́, ẹlòmíràn mọ̀ tún mọ àkàrà àjẹ́ o. Àwọn ẹlòmíràn máa pè ní àkàrà ilẹ̀. Ǹjẹ́ gbọ́ báyìí? Àwọn ẹlòmíràn pè ní àkàrà àjẹ́, àwọn ẹlòmíràn sì pè ní àkàrà ilẹ̀. Ẹ mọ̀ bí ẹ ti rí. Ṣé rí òkìtì ọ̀gán? Òkìtì ọ̀gán ilé táwọn ikán máa ń mọ tí máa ga bìrìkìtì nínú oko tàbí nínú igbó. Tí a bá wó òkìtì ọ̀gán yìí délẹ̀, àkàrà ilẹ̀ yìí ẹ rí yóò funfun báyìí, yóò funfun. Ṣó ti yé báyìí nísìnyí? Tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ ọ̀dọ̀ àwọn eléwé ọmọ láti ní ẹ ń fẹ́ ra àkàrà ilẹ̀, wọ́n tà fún yín. Wọ́n bá ti wá tà fún yín, èèyàn wá kó sí pẹ̀lú odidi àtàrí kan. Àtàrí ọwà ń bẹ o. Ṣé wá rí àtàrí yìí? Ẹ bò òpó ẹ̀yìn rẹ̀ ni. À bò òpó rẹ̀ kó ń bẹ, ọmọ rẹ̀ òun là á jù sí. Ọyọ́ odi gúngún ní odó. Ẹni wọ́n máa gun pàpò 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 pàpò. Tí wọ́n bá ti gun tán tó kúnná. Ìbá àjọṣe yẹ́lò ló wù ọ́ fi kó. Ìbá àjọṣe gírìn ló wù ọ́ fi kó. Ìbá àjọṣe dúdú ló wù ọ́ fi kó. Ìbá àjọ funfun fi kó. Ṣé rí iṣẹ́ yìí? Àní fọwọ́ ara wa síra wa o. Tí ó jù bẹ́ẹ̀ lọ wà láì kò jù bẹ́ẹ̀ lọ. Tẹ́nìkan bá wá bá ọ pé
òun ńlá làkàlà ọ̀rọ̀ oorun òun yìí ò tí rọra bu díẹ̀ fún nínú ọ̀sẹ̀ yìí. Tí ó bá lu ọ̀sẹ̀ yìí má jẹ́ kẹ́sẹ̀ rẹ̀ ọ̀kanlẹ̀, má jẹ́ kó kanlẹ̀. Omi gbígbóná láàfin wẹ̀ kìí ṣe omi gbígbóná tí ń hó yàáyàá o, kìí ṣe omi gbígbóná tí ń hó yàáyàá o. Sórí ìwọ tó bá jẹ́ olómi tútù gbé omi sóòrùn kó lọ́wọ́ọ́rọ́. Tó bá jẹ́ pé ìlú tẹ̀yìn ò lè gbómi sóòrùn lẹ́bá wà, omi tẹ́ bá gbé kaná yìí ẹjẹ́ wà láàrin pé ó ti wà láàrin tó ti fẹ́ tutù tán kẹsẹ̀ sì wá dà sómi tútù kẹ́ fi wẹ̀. Agbọ́dọ̀ omi tá a fi wẹ̀ agbọ́dọ̀ lọ lára díẹ̀, agbọ́dọ̀ lọ omi náà lára. Tó bá fẹ́ kó tètè ṣiṣẹ́ dáadáa rọra bùnú ọṣẹ yìí kọ́kọ́ fi pa gbogbo ara rẹ̀. Ó ti kọ́kọ́ tó bí wákàtí kan wọ́n ẹ̀sẹ̀ wá bu ọṣẹ yìí kó lọ hó sára léwẹ̀. Jìgbìjìgbìjìgbìjìgbìjìgbìjìgbì àtúmọ̀ ọ̀tá ni. Àtúmọ̀ kí ni mo pè é? Àtúmọ̀ ọ̀tá. Tí o bá ti kọ́lé kan lákọ̀tì látọjọ́ tó ti pẹ́ tó yẹ pé tó bá ti fẹ́ lọ ibi ilé náà fẹ́ dáwọ́lé ẹ̀mí rẹ̀ ń yọ ń bẹ̀, gbìyànjú kó fọ́ ọṣẹ yìí sínú omi pẹ̀lú omi tó gbóná kó fi wọ́n gbogbo orí ilẹ̀ yìí. Gbogbo àwọn májẹ̀mú òkùnkùn burúkú tí ń da orí ilẹ̀ náà láàmú wọ́n sì fọ́n dànù. Kọjá lójú òun rí eégún lójú oorun ni, òun ṣàgbín lójú oorun ni, òun jẹun lójú oorun ni. Máa lo iṣẹ́ yìí ó fún mi lábọ̀ rẹ̀. Ẹ sọ pé dení ẹ jẹun fún ní nọ́mbà ìkẹẹ̀dì mú +234 80 3298 3298 +234 80 3298 3298. Namukasi +229 54 65 1928 +229 54 65 1928. Ayamukasi. Sórí igi tí àrá pa yìí òun nìkan rẹ̀ ẹ ti lọ ó ti kúnná dáadáa, ẹ ti lọ ó ti kúnná dáadáa. Ọya ní ìṣe ẹ̀mú yìí ó ti ní ìṣe ẹ̀mú yìí ẹ jẹ́ káwọn ọmọ yẹn máa la. Ṣé mọ̀ pé ẹlòmíì bẹ́ẹ̀ tó jẹ́ pé kọ́ má ti rí nǹkan míì lójijì ara rẹ̀ ó ti sáré lágàrà rárá. Ẹni wọ́n máa la, ẹni wọ́n máa la. Sórí ó sì ní fẹ́ fún wájú mẹ́ta lọ o, mi ò ní fẹ́ sọ́jú ọ̀nà mẹ́ta lọ o. Tó bá mú igi tí àrá pa yìí kan mú òun àtewé òmísìmísìn lásán kó lọ kó kúnná máa fi sípara rẹ̀. Àwọn tí máa bínú ẹni láì nítumọ̀ wàláhì wọ́n máa sá fún ọ ní o. Ẹ̀rù ó dìgbà bá tó kú omi tí wọ́n bá wà kí wọ́n tó nísìnyí ọkàn wọn ò ní balẹ̀. Ọkàn wọn ẹni tí máa halẹ̀ mọ́ tí máa kókò sí bóun bá gbóhùn rẹ̀ lásán níbi ọba wà yọ máa agbára ni. Èèyàn kọ́ ló ní, Ọlọ́run ló ní. Lórí igi tí àrá pa yìí a máa tẹ̀síwájú lójú ẹ̀ lọ́jọ́ míì ọjọ́ rẹ̀. Ẹlòmíì lè béèrè pé ǹjẹ́ a lè lo kíní ìfọmọdé? Ọmọdé tẹ́ ẹ bá lò ó fún níbi tóní ti tàyà jíjá yìí ni o. Ọmọ mi bẹ tẹ́lẹ̀ tó jẹ́ pé àyà rẹ̀ ti kí tẹ́lẹ̀ ẹ má ṣàyà rẹ̀ dídọ́gbù o débi pé kò sí ohun tí ò ní lè fèsì o. Ó lè díẹ̀ o, ó lè díẹ̀ o, ó lè díẹ̀ o. Ọlọ́run á dáhùn sọ̀rọ̀ wa. Ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp kan bẹ private ni owó lẹ́ẹ̀ fi wọbẹ̀ ẹ sì máa san olóṣooṣù 5,000 ní àǹfààní inú rẹ̀ yàtọ̀ sí ti public ẹ kàn wá mẹ́ ẹ jẹ́ mẹ́mbà lásán ni ẹ lè béèrè béèrè kankan ẹ lè post kankan ẹ kàn wá mẹ́ ni ṣùgbọ́n ẹ lè máa sọ̀rọ̀ sábólé òun ojú bẹ́ẹ̀ lọ. Tó ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ìtọ́jú ara nípa ọ̀nà tiwétigbò ẹ kàn sí wa ẹ sanwó
ẹ bá bẹ̀ wá ń ṣẹ́ tàbá bá yín ṣe tí etí ẹ̀ lé ọba yín gbé ẹ̀yin lẹ́sànwó rẹ o á dára fún wa kò ní dàálẹ̀ ìyá ẹ̀ torí tara yín ṣe ẹ̀ torí àwọn ọmọ yín ṣe èlé lọ́nà yín igi yìí nìkan ni kẹ́ ẹ wá òríjínà rẹ̀ ó sọrí lórí igi yìí nìkan ọ̀rọ̀ tá a sọ kò ní yé o kò ní yé ọ̀rọ̀ tá a sọ ẹ̀kọ́ tá a fi kọ́ wa lórí igi yìí kò ní yé o ọ̀pọ̀ rẹ ni dára fún wa o ilé o ilé kàbìtì. Ìbẹ̀ lọ́ta ò lè mọ̀ o.